níṣe ni ọ̀rọ̀ náà ló pín àwọn èèyàn sí méjì táwọn èèyàn tó sì ń fà á mọ́ra wọn lọ bí ẹni tó ń gba ìgbà ọtí nígbà tí ọ̀kan pàtàkì lára amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó sọ̀rọ̀ kan tó dá wàhálà lẹ̀ tó sì jẹ́ pé báwọn kan bó ṣe ń sọ pé ọ̀rọ̀ tí agbẹnusọ náà ìyẹn tí olùrànlọ́wọ́ pàtàkì Buhari náà tó sọ ó dára làwọn kan sọ pé kò dára. Sadiq Shehu tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí Muhammadu Buhari lásìkò tó wà ní ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ àwọn aburú tó bá ṣẹlẹ̀ ìyẹn special assistant to the president on disaster management ìní ó mà lọ́kọ̀ọ̀rọ̀ kan lórí àwọn arìnrìn àjò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń rìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rántí pé láti bí oṣù kan sẹ́yìn ìrìn àjò tí ààrẹ Bọ́lá Tinubu tó ń rìn ó ní agbára kọjá sísọ pàápàá bí orílẹ̀-èdè France bí wọ́n ṣe ránṣẹ́ pé àwọn fẹ́ kó wá lo ọjọ́ mẹ́ta lórílẹ̀-èdè àwọn káwọn sì tún jọ sọ̀rọ̀ lórí bí àjọṣepọ̀ yóò ṣe wà láàrin orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ìgbà yìí ó mà ní Tinubu ó tún gba orílẹ̀-èdè South Africa lọ tó sì jẹ́ pé òun àti ààrẹ bẹ̀ Cyril Ramaphosa ìyẹn wọ́n tún jọ ṣèpàdé lórí bí ayé yóò ṣe rọrùn fáwọn ọmọ Nàìjíríà tó wà lórílẹ̀-èdè South Africa àtàwọn tó ń gbèrò láti lọ síbẹ̀. ṣáò àkíyèsí tí Sadiq Shehu ìyẹn olùrànlọ́wọ́ pàtàkì fún Buhari tó ṣe ni pé nínú gbogbo ìpàdé tí Tinubu ń lọ yìí ó jẹ́ kàyéfì fóun pé ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn ọmọkùnrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Tinubu ó ń wà nínú àwọn ìpàdé náà. Ó ní kí ni ipò Ṣèyí Tinubu ta ló jẹ́ lábẹ́ òfin tó fi jẹ́ pé ibi tó yẹ káwọn mínísítà àti àwọn lóko àwọn lọ́gàlọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba tó yẹ kí wọ́n wà ìlú ń wà tó ń tẹ̀lé bàbá ẹ̀ kiri bí ìgbà pé ọ̀rọ̀ ipò ààrẹ ó ti di ọ̀rọ̀ mọ̀lẹ́bí. Sadiq Shehu wá jẹ́ kó di mọ̀ pé òun kóró ojú sí eléyìí ó ní ìgbà kan òun tiẹ̀ máa ń gbèjà Ṣèyí ni pàápàá ìgbà tí Tinubu ta ló lè kúrò ní ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá nítorí tó ní ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ kò kàn àti pé kó lọ́ọ́ fi tiẹ̀ sí tiẹ̀ ṣùgbọ́n tí ó jẹ́ wípé Sadiq Shehu ó ti jẹ́ kó di mọ̀ ìyẹn olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjálù àti nǹkan burúkú ìyẹn disaster management ó ti jẹ́ kó di mọ̀ pé ní ìgbà tí òun rí bí Ṣèyí Tinubu bó ṣe ń tẹ̀lé bàbá ẹ̀ kiri tó tún wá jẹ́ pé ó tó ń bá àwọn tí Tinubu bá ṣèpàdé tó ń bá wọn ya fọ́tò tó sì tó gba orí mọ́ mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lọ́wọ́ nítorí pé àwọn ojúṣe tó yẹ kó ṣe òun ló ń ṣe ó lé léyìí ò bójúmu kò sì ń ṣe nǹkan tí ó yẹ kí Tinubu gbà rárá. Bí Sadiq Shehu bó ṣe sọ̀rọ̀ yìí ló di ariwo ńlá báwọn kan ṣe pé sápọ̀ tó làwọn kan gbogbo sápá ò sí àwọn kan jẹ́ kó di mọ̀ pé òdodo ọ̀rọ̀ ìní Sadiq Shehu sọ àti pé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ làwọn kan sọ̀kò ọ̀rọ̀ sí pé ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni wọ́n ní ṣèbọn ọmọ Buhari náà ìyún ọmọ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari Yusuf Buhari nígbà tó náà tó wà ní ìjọba iye mọ́tò tàbí iye fàájì tó bá wù ú ní ó ń ṣe iye mọ́tò tó bá wù ló ń gùn ó sì máa ń tẹ̀lé ìyẹ́ àti bàbá ẹ̀ náà káàkiri àgbáyé. Wọ́n ní kí ló wá dé tí Sadiq Shehu tó fẹ́ rí ti Tinubu nìkan rò.